I am the authority in Fuji music. I'm the Fuji authority, yes. Káàkiri àgbáyé ni. Káàkiri both Nigeria and abroad. Báwo bá tọ́jà la ká má máa dájà kún rárá. Àbòrè búmọ̀ òun kọlọ́hún tó gbàdé ilé mi lórí. Nígbà tí mo borí mi, yẹn Síkírù náà. Barrister ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi. Ibi tí ìjà ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ̀yin àti Barrister. Àjọ dálẹ̀ ni. Àjọ dálẹ̀ ni. Bẹ̀tẹ̀ ó ń ṣe rẹ́kọ̀dù síwájú mi. Nítorí pé mi ò mọ̀ pé ọ̀rọ̀ kan lèèyàn kì í sọ. Ẹ̀yin kan jáde tán ni. Èmi kan sọ gbó ìgbà ẹ̀gàn lèmi ti rò pé máa pa mí. A ó fìjà bẹ̀rẹ̀, a ó fìjà parí ọ̀rẹ́ wa o, kó tó di ìbò fàyè lẹ̀ tó dágbére o. Mo lọ mo bọ̀ mo dé, ẹ bá mi yọ̀ o. Mo lọ mo bọ̀ mo dé, Ọlọ́run ní on coma for 8 days. Allah, wow. Mo dẹ̀ padà sáyé. 8 days. 8 days. Ní General Hospital lásù Ìkẹjà. Àgọ́ṣepọ̀ àti Sàláwà Àbẹ̀ní bó o ní lónìí. Mo dénú ilé ọ̀la, ayé ń pọ́n mi lé o. Nílé Kọ́láwọlé bàbá Yusuf. Ó ní kí n mọ́kàn balẹ̀, mo gbọ́ bó ti wí o. Ẹni bá wọlé ó ti ṣoríire o. Kọ́láwọlé Àyìnlá, èmi ò fẹ́ gẹ̀ o. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo lètò. Ètò náà ni Oyinmomo láti Àgbàlá AK Media Concept, níbi tí a ti ń sìn tí ọba Aláràbí ní kí o máa ṣe fún wa. Lónìí a ti lọ síbi ìnájà. Níbo níbi ìnájà? Lọ́dọ̀ àwọn Sẹ́ríkí, àwọn Sàràkí, àwọn ìgbà ojúmọ̀ láwùjọ ni o. Tẹ́ bá ń gbọ́ lọ́dọ̀ àwọn creator, àwọn olùdásílẹ̀ ohun dára láàrin àwùjọ ni ohun tí ọ̀gọ̀rọ̀ yẹn ti wọ́ síbẹ̀ lónìí, táwọn náà tí wọ́n ń ná tó ń lò àwọn ọjà dáadáa tí wọ́n dá kalẹ̀ látọ̀dọ̀ gbọ́n ni tí ọba Aláràbí tí wàá fi báríkà sí. Alhaji Kollington Àyìnlá, bàbá mi ní ìpínlẹ̀ Kwara lọ́hùn lọ́dọ̀ wa ní Ìlọta nífẹ̀ẹ́ lódùn, ibi tèmi náà ti wá. Kàwé mi gbá lónìí, a sì yọ gbádùn wọn dára wá. Salamu alaikum. Wa mi alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Bàbá ọjọ́ àtúbọ̀ dalẹ̀. Àmín. A rí pẹ́pẹ́pẹ́pẹ́. Kíní kò ní ṣe yín o. Ẹ ní ṣàárẹ̀ ní ṣòjòjò pẹ̀lú ògo Ọlọ́run. Àjọ lulẹ̀ igbó kùtàkùtà ni. Ẹ káàbọ̀ sórí ètò. Àti wákọ̀ níjọ ọ̀nàmọ̀ pẹ́ ọ̀nàmọ̀ jìn. Adúpẹ́ tẹ bá débi lónìí. Alhamdulillah. Alhamdulillah. Bàbá yá kọ́mọ láti fi iṣẹ́ sójà. Kí ló bá yín dèdè iṣẹ́ sójà? Sójà ní 1963 tá ń jí wéré ìgbà tó di 1966 there was a civil war in Nigeria. Bẹ́ẹ̀ni. So gbogbo èèyàn wọ́n rush lọ́jọ́ ẹ̀ sójà, wọ́n lọ́jọ́ ẹ̀ sójà. Nígbà yẹn wọ́n wá báànù wa pé a gbọ́dọ̀ jí wéré mọ́ torí wàhálà tó wà lù. Àwọn tó wá jẹ́ ẹlẹ́gbẹ́ mi tán pọ̀ wọ́n ti wá kúrò wọn lọ sábẹ́kúta, wọ́n lọ́jọ́ ẹ̀ sójà. Ó wá di pé igi kan ò lè dábò ṣe mọ́. I was alone in Apapa Road, Ebute Metta.
lẹ́yìn tí ń ṣọlá rẹ̀ tí ń ṣayé ń bẹ̀ tí. ibẹ̀ nílé wa mo wá rojọ́ kan pé jẹ́ kí n lọ kí àwọn èèyàn mi tí mi rí mọ́ yìí kí n wá wọn lọ kí n lọ kí wọn. In getting to Abeokuta, I saw them with short and faced, blue and white. Kí ni ẹ wá lọ rẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n ṣe lépai. Ó wá wùn mí gan, but I'm not up to. Mo kéré, gíga mi ó kéré, breast mi ó kéré, kò sí tó lè jọ ìsójà náà gbogbo. Àwọn àbùdá tọ́lọ̀ ń fẹ́ yín. Tọ́lọ̀ ń fún mi. I was so small. Mo yá lọ kí àwọn tí mo lọ kí. Wọ́n ń wò wọ́n pé mo tẹ̀ ti gbàgbé pé wọ́n máa ń kú nínú sójà ni. Ogun sì ń bọ̀. Pé má bá ti jọ́ ìsójà ń lọ jagun akú àmì àwálé. Bẹ̀tẹ̀ ó wùn mí. Màá bá wọn ṣeré àásọ̀rọ̀ àṣegbọ̀ ẹ̀. Mo wá pè kánú wọn jọ ìmọ̀ ní. Ó dẹ̀wọ̀n mí náà kí n jọ́ ìsójà yìí o. Ní gbogbo bá kú sẹ́rìn. Ọkùnrin yìí kí ló fẹ́ ṣe ń bí. Pé Kọ́lá ọmọ kékeré ni ẹ ò lè ṣe sójà. Gbàgbà mo ṣáà à ń sùn à ń jí mò ń wò wọ́n lọ. Ẹ̀yin náà padà sí Èkó. Mi tí padà sí Èkó. Ẹ jókòó tí wọn lábẹ́òkúta. Jókòó tí wọn lábẹ́òkúta. Sójà ẹ ṣáà wà lọ́kàn mi láti ṣe. Ó wá díjọ́ kan mo sọ fún wọn mo ní màá lọ sí recruiting field o. Bí wọ́n ti máa ń gbà wọn sójà. Wọ́n ní wẹ́ kí n lọ. Wọ́n ní máa rí i pé wọn ò lè mú mi pé ọmọ kékeré ni mí. Bàbá ẹ má bínú o, nígbà náà bọ́lẹ̀ báwo dé? Mo ṣe fẹ́ wọ secondary school ni. Wẹ́ ni mo bá lọ síbi tán ti ń gbà wọ́n. Gbogbo wa wá line up. Recruiting officer RSM Rasheed. Ẹ ṣe rántí orúkọ ẹ̀. May his soul rest in perfect peace. Allahumma àmín, àmín àti ìyá mi náà. Very giant a man. Ó wá mú igi kan dání, ọ̀pá kan mú dání. Tó bá dá mọ́ ìwọ̀n gbà. Ẹ̀rù wa ń bà mí, mo ti ń gbọ̀n mo ní. Ṣé bí wọ́n ṣe mí rè? Ṣé bí tí mo ń lọ náà nìyí? Gbogbo àtàn àbá ti mú yẹn, wọ́n á dágbọ́n gbà get out, get. Aṣáǹsún kẹ́rẹ́. Ìgbà tó kàn mí. Èmi fúnra mi ti ń fira mi rẹ́rìn pé ibi tí máa kọ sí wọn tán máa lagi mọ́ dára mi. Ẹ̀yìn ni àbíwájú. Máa yẹ wá size mi ò pàpà. What's your name? Wọ́n ní I'm Kọ́láwọlé Ìlọrí. From where are you? I'm from Apapa Road, Èbúté Mẹ́ta in Lagos. How old are you? I was 12 years old. Ọmọ kékeré ni ọ́. It's okay. Pass. Go to Baba. Ọmọ ọdún 12. Ni mo bá gba ọ̀dọ̀ bàbá lọ. Àwọn tó ti wà lọ́dọ̀ bàbá ti wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Lèmi náà bá lọ join wọn. Nígbà tán wá fa orí mi tán tí mo ní mo wá ń wọ́nà tí mo lè gbà sájáde. Kí ló dé bàbá? Ẹ̀rù ń bà mí ni. Mo ti wá mọ̀ pé mo kéré tòótọ́ láti join ṣe. Àwọn kéré tí wọ́n fẹ́ tán ṣe yìí. Gbogbo barracks wa dẹ̀ láti barricade with barbed wire kíní kan. Ọ̀sẹ́ni tó lè gbàgbé kankan sáré. Ojú ọlọ́mọ ò tó ni. God. Mo bá gbà kámú. Wọ́n bá ní ká máàchì wa lọ sí quartermaster. Wọ́n bá kó wa débẹ̀. Wọ́n bá ń ju aṣọ sẹ́ni kọ̀ọ̀kan. Wọ́n serve trouser round.
wọ́n ṣàkẹ́rù fún wa rẹpẹtẹ àti blanketi tá a máa bóra. ọkàn mi ń lọ sókè lọ sísàlẹ̀ pé tó mo ti wọ̀ ná. ẹ̀mí mo kóra mi sínú ilé báyìí wọ́n bá káṣọ fún wa jì gan-an àkóso lókè nìkan a ní ká máa kó wọn lọ sí dormitory ibi tá a máa sùn. làbá débẹ̀ ó dàárọ̀ ọjọ́ kejì náà ti fọ́n fèrè. ní ìdájí kùtù. everybody ti dìde pìtìpìtì làbá kọ́ wa ní ká line up ó di parade ground làbá ṣá lọ ṣe nígbà tí mo délé padà lọ bá àwọn ọ̀rẹ́ mi náà bá lanu pé wọ́n mú ẹ wọ́n gbà ẹ́ wọ́n mú ẹ wọ́n ṣe kéré èmi ń ronú àwọn náà ń ronú pé kí ló mọ ṣé yóò lè ṣe kínní. tí ó máa lè ṣe kínní báyìí wọ́n dẹ̀ fẹ́ràn mi gan-an. àwọn ọ̀rẹ́ yín. àṣé nínú àwọn trainees tó wà ń bẹ̀ àwọn ará Èbúté Mẹ́ta mi ti wà ń bẹ̀ kán ti rí mi pé ọmọ tó máa ń kọrin yìí nìyí ọmọ tó máa ń jíwèrè yìí nìyí. àṣà ń lọ àmọ́ opportunity pé mi ṣì kéré tán bá ní ká fò ká bíìmù tó wà mẹ́ èmi àti fò pẹ́ kíákíá ara fúyẹ́ ara fẹ́rẹ̀. ọmọ kékeré àwọn àgbàlagbà yẹn máa fò máa jábọ̀ wọ́n máa fò wọ́n máa já bẹ́ẹ̀ náà máa dà wọ́n gi gbà. àṣà ṣe mi tí ẹ̀rántí bí 6 months ni o bí 6 weeks. training yẹn. training. ó wá dijọ́ kan bàbá kan wá ó ti gibọ bí is an elderly man à ń pè ní drum major ló bá àṣé àwọn kan ti lọ sọ fún pé ọmọ kan wá ń bẹ ó mọ fèrè fún flute ìyẹn ẹ̀yin èmi mo dẹ̀ wà ní B company bàbá yẹn bá dé ló bá ń pè wọ́n ní ká máa pọ́n mọ́ sí àṣàpà wa bíi mẹ́wàá bíi mẹ́jọ jáde ṣá bàbá ní ká máa ṣe wá lọ sí drum section lè pa bàbá débẹ̀ bàbá dá ọ sínú nínú hall náà gbogbo ẹ̀ ṣá full with musical instrument oríṣiríṣi wọ́n wò pé kí ni mo lè ṣe gbogbo tó wà níbí. ọkọ kalẹ̀ yìí. ọkọ kalẹ̀ kò sí nǹkan kan sí mo mọ̀ nínú ẹ̀. àṣà àwọn rẹ̀ káàkiri wà rí flute kékeré kan gbọ́ọ̀rọ̀ báyìí. mo ní flute ni bí n bá ṣe mú ó wá kú bí ṣe máa position ẹ̀ èyí tẹ̀mí máa fún ẹlẹ́nu gbọ́ọ̀rọ̀ báyìí ni. eléyìí ó dìgbà a ṣẹ̀ṣẹ̀ wá kọ́ mi sójà kan wá dìde ló wá bá mi position ẹ̀. sẹ́nu máa lè fífọn do re mi fa sol la ti do ti la so fa mi the man say put it down. stand there. What is your name? Bàbá ṣe gbogbo ẹ̀ stand there. ní gbogbo wa ṣàṣe gbogbo ẹ̀ bá ṣe máa ṣe pàlàpàlà mọ́ wá ń wò wá báyìí pé kí ni sójà la bá débi irú eléyìí sí. a tún fọn fèrè ní sójà. nígbà tó yá wọn ní kán máa ṣe wọ́n padà lọ síbi láti wá a bá tó kó wa lọ bẹ̀ à ń bá training lọ ìgbà tá a parí training tá a máa lọ sójú ogun tí adébi tí wọ́n ti máa assemble gbogbo wa ni bàbá yẹn bá tún dé bàbá tó wá ń jọ́ kínní àná yẹn a bá tún pè gbogbo ẹ ló bọ̀ pa síbí àbọ̀ nǹkan ni. ó ní a bá tún pè gbogbo àwa tó mú jáde ń jọ yẹn ìyá dẹ̀ wà ní Abẹ́òkúta depot ìyá wà bẹ́ẹ̀ náà gbogbo full of discipline. àwọn sọ pé kí ló dé tán dá tó ń fa tán ní káwà bọ́ta bàtà bọ́ta ẹni kan máàcì wà lọ sí drum section àwọn ẹni sí pé ibi tá a wá ń jọ kìíní àná. wọ́n ti ká mọ múnisẹ́ tó bá wù wá. and this is where you will be working. ìyà tó dẹ̀ wà nú ọgbà yẹn gbogbo àlà àwọn ń ké
pé kán jẹ́ kán máa bá wa lọ bọ́ bá tiẹ̀ pa wá sọ̀hún ó dà. ẹ fẹ́ lọ sójú ogun. Àṣẹ àrí nǹkan kan ni abáṣá sọ fún wa pé ibi la máa resume sí láàárọ̀ nígbà tá a dé ní ká lọ ra big note a wá gbé blackboard síta àṣẹ tó wá bẹ̀rẹ̀ bí ìgbà tá a lọ léèwé mi àwa ni a máa kọ́ music ń bì kò jọ̀sẹ̀ mẹ́ta bí méjì lọ nínú àwọn tájọ ṣe training tán ti lọ tán bá dé anáwó akéwà ẹni tó gbá pàkàn dé a ṣe wàá mọ̀ lọ́rùn pé ọpẹ́ tí mi ò bá wọn lọ o. apá kan ẹni wọ́n ṣáàdé kò jọra wọn bára wọn mu. àṣírí ìyá mi ló kó mi yọ. àṣírí ìyá mi ló kó mi yọ ibi ni mà gbé. bàbá ká tó tẹ̀síwájú sà ẹ mọ̀ bínú o ìgbà tí ẹ lọ sí Abẹ́òkúta mọ̀mọ́ ń kọ́ bàbá ń kọ́. àwọn ti fẹ́ kú síbi tó wà lọ́hùn. ẹ sákò ń lé ni. èèyàn lè sọ fún yẹn bó ṣe lè sọ fún àwọn fámìlì ẹ̀ pé òun lọ́jọ́ ìnáwó fẹ́ lọ jagun. tá máa gbà bó ti jẹ́ pé wèrè gan ni wọn ní fẹ́ kó o kú. Ọlọ́run wá bá mi sí bàbá dúró méjọ yẹn òun kò kí ń pè mí ń kọ́lá pè mí kékeré kékeré máa ní ẹ̀sà torí mo kéré bí n bá ṣe àní kan máa lọ tì mí magadúrúmù àní kan fa aṣọ báyìí give and take for years bí ti mọ́ sọ ń gbà náà nù. ìdóma ni ok ìdóma ni for years bàbá ọ̀dẹ̀ kàwé làṣà ṣe kẹ́ni làwa bẹ̀rẹ̀ tírénì gidi gan ló bá di ìkejì mi ló bá mi bẹ̀ late barrister kọ́lọ́n bá ń forí kọ́lọ́n fọ́ ọ̀rọ̀ àgbáyé ọmọ ìyàwó ológun aláàmà mi. so àwọn náà ti ṣe sójà ni àbáwọn kan ṣeré wá. ó máa ń ṣeré wá wò mí. bẹ́ẹ̀ ni ṣe pé ṣe lọ wọ àwọn kan. ó máa ń ṣeré wá wò mí ọgbọgbọn ẹrẹ̀rọ ọgbọgbọn bí a ṣe mú un náà bó ṣe jọ ìṣòro. òun náà bá wọlé. ẹ̀yin òrò ìyá tó wà ń bẹ àwọn ọmọ náà lọkùnrin bí. ṣèbó náà ti fojú rẹ̀ sójà tó bá ń gbọ́ I remember when I was a soldier. iṣẹ́ tó lágbára ni. They are the most disciplined organization in Nigeria. Bàbá nítorí ìjọba àsìkò ìgbàlẹ̀ á kò ń bẹ̀. ọdún mẹ́lẹ̀ fi ṣe torí ìjọba àsìkò. ọdún 10 years. 10 good years. wá di ọdún kan náà sọ pé wọ́n fẹ́ dissolve depot. wọ́n ń wo form tó lùkàlùkù fill n tó bá kọ síbẹ̀ ibẹ̀ náà máa gbé lọ. wọ́n rí tèmi wọ́n rí pé kò ní a bá post mi wá sí Èkó. Pay and record Àpápá. àmọ́ ńgbà tí mo wà ní sójà yẹn náà ó ní Síkírù wá bá mi jọ́ kan ó ní kókó la jẹ́ ká padà máa kọrin wa o. mo ní ká máa padà kọrin wa. kọrin nínú iṣẹ́ sójà ó ti ní sójà tó kọrin rí àpẹ́ngàdùmù jọ̀bọ lọ ó ní máa dọ́gbọ́n sí ni òun sì ti ń dọ́gbọ́n sí tàbí èyí tí mo dọ́gbọ́n. irọ́ òun náà wá bá ń pé kájọ bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ni. ló bá tún di following week ló bá tún dé ó ní èmi ti bẹ̀rẹ̀ practice o kọ́lá kí wọ́n náà bẹ̀rẹ̀ practice tiẹ̀ o ẹ̀rù ń bà mí ó bá tún padà wá ó ní kí n kọ lẹ́tà sí ọdún rúùmù wa pé mo fẹ́ máa jí wọn nígbà sáàrì n bá dẹ̀ kọ lẹ́tà sí wọn tó tọ́ náà bá gbà pé kí n máa jí wọn kí n máa àmúra bí aláàjì àbí aláàjà aborí àfi mọ̀ká ẹ dìde ò nítorí Ọlọ́run ẹ dìde ẹ mú sàárì jẹ pẹ́pẹ́. ẹ ti mọ ń ṣe ń gbà náà lọ́run. bá a ṣe ń ṣe nínú barracks nìyẹn ìbẹ́ bá extend ẹ̀ sí ìgboro. wọ́n sì gbà yín láyè. mo ti gbà mí láyè tẹ́lẹ̀tẹ́lẹ̀
máa wá gba ti gbòòrò wọ́n gba tinú lé. èmi ṣáà ti bọ́ síta mo bá fi lọ ń kọ́ gbòòrò náà mo oníwèrè ohun èkó ló fi ń kọrin ó yàtọ̀ sí. ìtàn ṣe lábẹ́òkúta. létí Àyìnlá Ọmọwúrà àwọn náà bá tẹ̀lé mi tí n bá ń jíwèrè káàkiri mo wá ní mo fẹ́ wá jíwèrè lẹ́kọ̀ọ́ láti inú sójà tá bá tẹ̀lé mi àti Ọmọwúrà àti Wílàpá àti kíní gbogbo bá tẹ̀lé mi wá Sáàpá road lẹ́nu pé kọ́lítì tó padà wá kọ́lá lè ń gé gbà abẹ́ tí padà sọ́dọ̀ kọ́lítì náà ni from beginning ẹ ti ń jẹ́ kọ́lítì ilé kọ́lítì ilé sọ́yìn àbí àwọn fans ló sọ yín bẹ́ẹ̀. náà wà nù flag wa ok kọ́lítì Àyìnlá àníṣe ìràwọ̀ òwúrọ̀ lè ń jẹ́ ní pẹ̀pẹ̀. aṣá ṣe gbogbo ẹ̀bẹ̀ yẹn kó tó di pé wọ́n á gbé mi wá sábàbá finally mo ṣe wá ní devoted time for music mo ti wá ń kọrin yẹn nínú ẹnu sójà yẹn náà mo ti ṣe first album mi kékeré báyìí. lọ́dún wo sà. was it not 1974. lẹ ṣe torí àríyànjiyàn wà lórí ẹ 70 kí ní kan 60 ló ti ṣe irọ́ 78 ló tó ṣorin gangan 74 ní pọ̀ lórí ẹ rẹpẹtẹ. àṣeyẹn kékeré ńlá tá a máa ṣe òun ni mo fi ṣe ti olówó ń yọ àtàyẹ̀lá Ọmọwúrà. àdébẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àdébẹ̀ náà níbí. wọ́n ń bára wọn jà wọ́n ń búra wọn. Àyìnlá Ọmọwúrà was my adviser and brother. mo wá pè kò mú ní ẹ̀gbọ́n mi ẹ má fún ọmọ ọkùnrin yẹn lésì. bàbá ẹ máa bẹ́ẹ̀ kúta sọ ni. èmi rẹ̀ máa dá lóhùn Ọmọwúrà wá wò pé ẹ̀rín wá ń pa á pé kan gbọ́ òun kọ́lá ń wí pé ọmọ kékeré yẹn yóò máa dá kó mọ̀ tó máa fi lóhùn yóò lóhùn mo ṣáàjẹ́ kan fi mílẹ̀ pẹ̀lú ẹ̀ ìtàrídì ìbùkù stúdíò fún ní EMI lápapá wọ́n bá bùkù stúdíò fún mi lórí ọ̀rọ̀ yìí wọ́n bá fi lọ ṣe rẹ́kọ̀dù ńlá yẹn LP fi lọ ṣe ní tẹ̀mọ́kìnrin onípákó. ṣe létí ikú onípákó àbí. That's was my first LP. nígbà tí onípákó yìí jáde tó jáde torí pé mi ò gbọ́n mi ò mọ̀ pé ọ̀rọ̀ kan lèèyàn kì í sọ. èmi kàn jáde tán ni. èmi kàn sọ gbogbo àtàwọn táwọn jẹ́ pé ẹni tá fẹ́ràn Ọmọwúrà náà wọ́n ń sọ̀tàn máa yẹn fún mi. ẹ kàn dábòlẹ̀. ìgbà yẹn gan lèmi ti rò pé máa pa mí. tó bá débi Kollington tó bá dọ̀hún Kollington tó bá débi Kollington mọ̀. kí láì lọ́wọ́ Ọmọwúrà wá wí. kí ló wí mo lọ sọ fún mi wọ́n pọ̀ máa pa mí o. ike farabalẹ̀ yìí wọn kò lè ṣe nǹkan kan. ìdàgbà yìí la pọnmi sí ẹ̀kúlé níbẹ̀ bá fọṣẹ sínú kankan mi yìí kàn lọ fún kí n láwọ̀ ẹ̀. orí mi náà sin gbẹ́rẹ́. Àyìnlá Ọmọwúrà wọ́n sọ yìí dálágbára. èmi ò tiẹ̀ mo já mà pé mo sì ní backbone. ọkàn balẹ̀. and sójà tún ni mí ẹ̀rù sójà yẹn ṣì ń bà wọ́n náà. ó wà ń gbòòrò sójà ni o. olówó yọba lọ bá Síkírù pé wọn ọmọ kan egbére kékeré báyìí wà. èyí ló pè báwo. sójà náà pé o àmọ́ sójà yẹn wọn tó wá síbi tí ń bá wà. wọn lè wá. rẹ́kọ̀dù ṣáà ti ta lọ́kẹ́ nẹ́ta. ẹ ló lọ bá Síkírù kí ló sọ fún Síkírù. àwọn olùkọ́ gbìjà òun ni. ẹ kò mọ̀ bọ́ọ̀rẹ́ ní ní. ibi tí ìyẹn gan wà bùkù tù sí ni. ìyá Àyìndé. ìsítà kó sọ pé ọ̀rẹ́ mi Màníkọ́lá màá pè má ba sọ̀rọ̀ ajáwọ́ nù ẹ̀ lóṣù náà bá tẹ̀lé ní tó wí. ẹ fẹ́ rántí bá aláàjì ṣe kọrin òun. kọrin náà jọ́nà lọ́hùn. ó ṣàwọ̀ stúdíò. báwo bá tọ́jà la ká má máa dájà kùn rárá àbòrè búmọ̀ òun kọrin kọlọ́hún tó gbàdé ilé mi lórí
nígbà tí mo borí mi yẹn Síkírù náà Barrister ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi mi ti ẹran tí mo fi fún ẹ̀yin wọlé fún ọmọ. bàbá ẹ̀yin ò sálámù sí Agbájé èmi lọ ń bù sọ ọmọ ní. ẹ̀jẹ̀ ọmọdé ń dẹ̀ ẹ̀yin ọ̀nà náà tó láàbù. wọ studio lọ ni. nígbà ní bó ní fújì kan ló ṣe eré kan mi máa bí ti pẹ́. ó ti pẹ́ ti pẹ́ mi máa bí ṣe fún lẹ́sì yẹn padà mọ́ ó ti pẹ́. ibi tí ìjà ti bẹ̀rẹ̀ nìyẹn. ẹ̀yin àti Barrister. bàbá ohun tí àwa gbọ́ pàápàá lẹ́nu àwọn ọmọ Barrister tí wọ́n lọ́ọ́ ní ká súnmọ́ra wa wọ́n ní gbogbo à ń bú ni àṣìwé wọ́n ní lẹ́yìn ẹ̀ wọ́n ń ṣọ̀rẹ́ yín pé lébi pé ẹ fi ń tajà ni. normally nǹkan tó padà já sí náà nìyẹn. ṣùgbọ́n níbẹ̀rẹ̀ ìjà ni. ìjà ni. ẹ wá jà fọdún mélòó sá. ṣé mo ti rántí. first fight. ìjà ṣe rẹ́kọ̀dù. Barrister ti sọ báyìí. èyí náà dá padà. èmi náà fún lẹ́sì báyìí èmi náà. à ń derive enjoyment. ó ń dùn mọ́ yín. òkìkí ń pọ̀ sí i ìgbà kan àti deputy governor ti ẹ̀ dá sí àfi ọmọ jàfojú àbí. ọba parí ẹ̀ ni. parí ẹ̀ ń gbà náà. Rafiu Jàfojú. Barrister kì í ó dúpẹ́ mọ̀ pé iná ṣe tí iná bẹ́ẹ̀ gbà náà. létà ṣá a parí ẹ̀ gbogbo ẹ̀ parí nígbà tí màmá mi kú ni gbogbo ẹ̀ wá parí. yanyan. pátápátá. ta ló ṣe bó ṣe parí yanyan gbà náà. bó ṣe parí nígbà yẹn náà ni ọmọ mi Máyégún Alhaji Wasiu Ayinde K1 the ultimate. nígbà tí màmá tèmi kú lòun wá mo pè é sọ pé tó ìyá ti kú o òun ṣàwá kó gbogbo ní fújì yàn yòókù jọ rẹpẹtẹ gbogbo wọn wá àwa kìmí lálágbàdo wọn sọ pé ṣé ẹ ti pọ̀ rẹ yín àmúlò tí o mo ní kí ni máa pè fún mi ṣe ó lè máa pè é ó nígbà tí ìyá tiẹ̀ kú ẹ̀ra màálù wà pé kó náà wá ṣe kó ta contribution díẹ̀ mo nílùú ìmúná lọ́wọ́ àwọn ẹ̀ka fóònù ẹ̀ lábà fóònù ẹ̀ ọlọ́run ọ̀tẹ̀ ajá fóònù ẹ̀ ló bá dá mi lóhùn pé òun máa dé ṣùgbọ́n ẹ má fi tọ̀sẹ̀ sí kó má sí tọ̀sẹ̀ ń bẹ́ o. ọ̀sẹ̀ báwo kò yé mi kẹ́ má fi ọ̀tẹ̀ àbọ̀ ọ̀tẹ̀ má wà bẹ́ o àìní kò sọ́tẹ̀ kò sí nǹkan kan. Wàsíù ṣàlọ pàdé ẹ̀ ní airport pẹ̀lú gbogbo ọdún fújì yẹn ó dẹ̀ dé ilé mi ló dé sí ní alágbàdo ó kí mi akíra wa. ẹ dì mọ́ra yín ẹ yọ̀ mọ́ra yín. ayọ̀ mọ́ra wa a kì í ṣọ̀tá. owó lẹ́ ń ṣe o. owó lè yà ń ṣe àmọ́ àwọn èèyàn ti fẹ́ tọ̀nù ẹ̀ sí àwọn sọ ní nǹkan mi lọ́wọ́. Wàsíù bá ní gbogbo ẹ̀yin onífújì báyìí ẹ kóra wá síbi báyìí ẹ jẹ́ káwọn bàbá méjèèjì kan lọ parí ọ̀rọ̀ ara wọn fúnra wọn bẹ́ẹ̀ kẹ́ni kankan má làwọn méjì bá lọ jókòó sábẹ́ igi nínú ọgbà mi. wọ́n ti ẹ̀lẹ́ tira mọ́ yàrá tira mọ́ ilé. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àbá jókòó sí ọ̀nù ọgbà lábẹ́ igi ń bẹ̀. ó ní ká má sọ̀rọ̀ púpọ̀ pé lórí orúkọ ìyá òun. Òde Sífáwù. Òde Sífáwù. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀hún òun ti dáríjì ẹ̀. Allahu Akbar. Ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tèmi náà bá ṣẹ̀ wọ́n láti màmá tó kú lénìí ọ̀nà dáríjì mi. Barrister sọ bẹ́ẹ̀. Mo ní mo ti dáríjì ẹ̀ mo ní kò sí jà mọ́ ọ̀nà ni kò sí jà mọ́ bí ìjà ṣe parí nìyẹn. yanyan. pátápátá. bàbá ní báàkì sẹ̀ńdà jáde padà ṣé lẹ́yìn ìyẹn ni àbí ó ti jáde lẹ́yìn ìgbà tẹ̀ ó ti jáde sẹ́yìn ó tó dìbò ẹ wá ṣe final. ẹni ìgbà tó kú ni mo sọ pé a ó fìjà bẹ̀rẹ̀ a ó fìjà parí ọ̀rẹ́ wa o kó tó dìbò fàyè lẹ̀ tó dágbére o a fìjà bẹ̀rẹ̀ a dẹ̀ fìjà parí ẹ̀ dúpẹ́ fọlọ́run wọn bá. bàbá táwa wo ìgbésẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí dáadáa ni Wasiu Ayinde ṣe o.
dáadáa ló ṣe torí òun ló pe Bàrúsáàtì pé tó ẹ mọ̀ bọ̀ nílé o ìyá wa wọ́n ti lọ wọ́n sì wálé ó sì wọ́n gbà tí ìyá Wasiu Ayinde tán lọ Àlímọ́tù Sàdíà kọ́lọ́mbà gáfàrà wọn pẹ̀lú ìyá tèmi náà àti mọ̀mọ́ tí náà àti mọ̀mọ́ Bàrúsáàtì àti gbogbo wọn náà bàbá ẹ lọ́bẹ̀ ó sì bínú ó dùn. mo ti jẹ́ kó mọ̀ pé dídùn tó dùn yẹn kò nọ́mà torí gbà tí ìyá tèmi kú èmi pé ni ẹ sálámọ̀ sí pé ìyá kú o ó sì wà. àmọ́ nígbà tó fi ṣe pé ẹ̀tọ́ ti ẹni kó pè mí pé bàbá mi màmá wa ti kú o èmi mo tún wá pé wàá gbé aago mi olùwàyí ò gbé tó fa gbogbo ènìyàn. ṣùgbọ́n lónìí ń kọ̀yà àti Wasiu Ayinde èmi pẹ̀lú ẹ̀ tí ẹ sọ̀rọ̀ níbi bí 2-3 weeks ago ẹ sọ̀rọ̀ àròjọ more than 2 hours lónìí gbogbo ẹ̀ ká fi gbogbo ẹ̀ sí ká fi sẹ́yìn tégún fi aṣọ tégún faṣọ asọ̀rọ̀ púpọ̀ gan. bàbá tá a bá wo orin fújì wọn ni tí ò bá sí ariwo lọ́tún tí ò sí ìbòsí lósì wọn ní kíní wọn ní kì í dùn dáadáa kí Pasuma kọlù Òṣùpá kó Òṣùpá náà kọlù ẹlòmíì bó ṣe rí gẹ́gẹ́ èyí náà sì kọlù kọlù ní ẹ̀rọ àrísà lọ kọlù ẹ̀yìn náà. tó wà ń bẹ̀ ni pé orin Yorùbá ni orin Yorùbá kan kò lè wà lè kọ́ kó má lówe nínú torí àwọn bàbá wa tó ti ń kọrin sẹ́yìn àwọn Ẹ̀sàká Òjìǹdó Ọlátúnjí Yusuf bàbá wa níjẹ̀bú Haruna Ìṣọ̀lá Àyìnlá Ọmọwúrà gbogbo wọn bá ṣe bára wọn jà nìyẹn wọ́n jọ fa ni. wọ́n jọ fa síbi nígbà tó dẹ̀ ya wọn parí ẹ̀ ń bóyá Sàní Adé tó ń tẹbi nísà òbé àwọn náà jọ pòópòópòópò Ọlọ́run bá wọn parí ẹ̀ náà ni kó tó wá kàn wá Kollington pẹ̀lú Barrister kan náà tó wá dìbò lura nǹkan tó fà Ọlọ́run parí ẹ̀ ó tó yá tó kàn ọmọ wa Pasuma Òṣùpá Wasiu Ayinde Ṣàwúrà Àṣàntí Ṣòlé Òbésèré gbogbo wọn wá. Ọlọ́run ṣe kọ́ sí orin Yorùbá nìyẹn wọ́n bẹ̀rẹ̀ fi ṣe fúngbà díẹ̀ Ọlọ́run á yanjú ẹ̀. Èyí tó tiẹ̀ tún wà lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ sí ni pé Alhaji Pasuma àti Táyé Currency Ọlọ́run wa bá yanjú yẹn náà. wọ́n ti bẹ̀rẹ̀ àwọn Mẹ́kà náà bẹ̀rẹ̀ àwọn Mẹ́kà lásìá. a ní bẹ̀rẹ̀ awúrúju náà bẹ̀rẹ̀ àwọn lọ́hùn yẹn. wọ́n ti tún. bàbá àbáwọn fáǹsì ni àbáwọn fáǹsì ni. bó jẹ́ fáǹsì bí ó jẹ́ fáǹsì àwọn fáǹsì náà tún wá látọ̀ṣogbo látọ̀yọ́ láti Ìbàdàn láti Àbújá wọ́n wá sílé mi wọ́n wá bá mi pé àwọn bẹ́ẹ̀ mi kí n dá sí ìjà tó wà nílẹ̀ yìí kí n bá wọn parí ẹ̀ pé kó dùn mọ́ wọn bá yẹn ṣe yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣe púpọ̀ pé orí mi ló kún lẹ̀ ń bá mi fà pé mo ṣàṣàdúrà fún wọn pé màá dá sí Ọlọ́run á dẹ̀ bá parí ẹ̀ pé ṣé mọ̀ pé ẹyẹ kì í fapá kan fò. bẹ́ẹ̀ni méjèèjì ni. máa pe ọmọ mi ní Ìjẹ̀bú ìyẹn Wasiu pé àjọ dá sí ọ̀rọ̀ náà á parí ẹ̀. yanyan. pátápátá nígbà tẹ́mi pẹ̀lú Wasiu dẹ́ ń sọ̀rọ̀ yẹn òun náà sọ mi ó ní òun ti pé Alábí òun bá sọ̀rọ̀ lọ́rọ̀ tó múnú làkàyè dání òun pọ̀ mọ́ Ìbàdàn yìí náà òun ti parí ẹ̀ fún wọn òun wà mọ́ wáìtì. kódà wọn lọ lé Wasiu Ayinde fídíò wà ń ta àwọn méjèèjì. so wọn wà mọ nǹkan tó ń bára wọn jà fún again wọn ní kò nídìí pé ó ní kẹ́ pè wọ́n kẹ́ pàṣẹ pé ẹ̀yin láláṣẹ ẹ̀yin pàṣẹ fún wọn mo ní mo ti gbọ́ orí ibi tí a fi sí nìyẹn. bàbá ní gbogbo àti wàhálà gbọ́nmi sí omi ò tó ń ṣẹlẹ̀ lórí rẹ́kọ̀dù ni o torí èmi gbàgbọ́ tí ilé ìkóṣe ìjà anú bí ká máa ṣàṣírẹ ni ìjà òwò náà ni wọ́n ń gbọ́ mi lọ́tọ̀ ń gbọ́ mi lọ́sì bàbá kí nìkan tí ẹ pàdánù gbà náà ọ̀rẹ́ mi tájọ owó kájọ ṣe báyìí a fẹ́ ṣe ìyàwó fọ́mọ tí ó tiẹ̀ wáyé tí ẹ̀ rí Barrister ń bẹ̀ tẹ́yìn náà lọ bí tiẹ̀ náà. nígbà tí ìjà ti parí gbogbo ẹ̀ lájọ́ ń bára wa ṣe. gbà tí gbogbo wàhálà yẹn fi ṣẹlẹ̀ kí làǹkan tó yẹ tẹ́ sọnù tẹ́ ẹ̀ lè ṣe pẹ̀lú ráyín tó sì ń dùn yín ní kọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ lè fọwọ́n síta. kò sí ju pé gbàtà ti lè bára wa ṣọ̀rẹ́ mọ́ that was the lose. because ọ̀rẹ́ mi gidigidi gan ni láti kékeré. wow.
ọ̀rẹ́ mi ni o bí ó bá jẹ́ ló fi àwànú sójà wọ́n ń pè ní pé Kọ́lá jẹ́ ká padà máa kọrin wa ká máa kọrin wa ẹ̀rù wa ń ba èmi pé tí sójà bá mú wa ṣe bí orin náà ló wá di gbákàgbé yẹn nísìnyí. táwọn èèyàn wá ń jẹ ń bẹ̀ bàbá láìmọye ọdún sẹ́yìn mo ti wá sọ́dọ̀ yẹn rí ìgbà mo wà nílé iṣẹ́ wa lọ́hùn mo ń bá Aláròyé iṣẹ́ ń gbà yẹn máa béèrè kan mo ní bàbá mo ní tí a bá rí bí Ayọ̀bámi tó bá bẹ̀rẹ̀ fújì lónìí tó bá ti kí Barrister yóò kì í ṣe kejì ẹ̀ gbọ́dọ̀ ṣe lọ́kàn yìí tán fi ń sí nọ́mbà 2 gbọ́dọ̀ ṣe mọ́ ń fi kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn ṣe rò lọ́kàn ara wọn nìyẹn ọ̀rẹ́ mi náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ èmi tí mo wá bẹ́ẹ̀ pé jẹ́ ká padà sí máa kọrin wa orin wa àjọ dálẹ̀ ni àjọ dálẹ̀ ni bẹ̀tẹ̀ ó ń ṣe rẹ́kọ̀dù síwájú mi basic. sàwọn tó ń di pé mo ṣe bá lọ́wọ́ Síkírù Àyìndé Barrister mo ṣe bá lọ́wọ́ Alhaji Kollington Àyìnlá o ẹ̀ sì bínú pé kí ló ṣẹlẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí yàrá bá pé méjì àwọn òfin nìkan ṣe wá nìkan tí ẹnìkan ṣe 2 ṣùgbọ́n lónìí ń kọ́ nọ́mbà wo lẹ wà bàbá. I am the authority in Fuji music. I'm the Fuji authority, yes. Káàkiri àgbáyé ni. Káàkiri both Nigeria and abroad. Torí mo rí pé gbàgbọ́ ẹ jáde ẹni gbogbo ọmọ ẹgbẹ́ rẹ̀ wàhálà kúrúkèrú rẹ̀ kan ṣẹlẹ̀ nígbà lẹ́wà ní kọ́pà ní LTV etí o ẹ̀yin lẹ sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo wà ń bẹ̀ ó tún wáyá ìpàdé yìí wá wáyé kí ló ṣe bàbá. àwọn LTV fúnra wọn ni wọ́n ní misunderstanding láàrin organisation wọn àwa ní gbogbo ìjọ yìí ọ̀nà ẹ̀ fi àyè ilẹ̀ náà. ọlọ́pàá síbẹ̀ ṣe gbogbo ẹ̀ ẹnu mú dẹ̀ tó fi ń pè wọ́n pé àá pè wọ́n àṣegbà àṣàwọ̀ ẹ̀ well God's time is the best kásá ti máa ń flow dáadáa n ti máa pè wọ́n fún náà ni pé ká má bára wọn jà mọ́ kó mọ́ sí jà mọ́ ọlọ́run dẹ̀ máa ṣe máa pè wọ́n very soon. pẹ̀lú ògo ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ní àpapọ̀ ṣe lè rántí sá rẹ́kọ̀dù mélòó lápapọ̀ yányán. mo ṣáà rí pé mo ṣe rẹ́kọ̀dù tó pọ̀ tó bá ti kọjá 10 tó kọjá 50 tó kọjá 60 ṣùgbọ́n gbogbo rẹ́kọ̀dì ìwò ni tẹ́pẹ́ bẹ́yìn kan bóyá ẹ̀kọ́ ń wa mọ́tò yìí lọ ní òní àdúgbò kẹwàá dádúgbò wọn bá díà orí rẹ́kọ̀dì wọn play ẹ̀ tìǹú èmi mo kọrin yìí àmọ́ play lọ rédíò ìwò ń bẹ̀ ìwò nú ẹ̀ ìwò. kò sí oníṣẹ́ òní sọ pé kan ò dánú iṣẹ́ wọn. èmi rántí kan o ìjò yóyó ìjò yóyó Ìyábọ̀ Òjó ló ń yóyó ó pọ̀ fa. tí gbogbo wọn wí nìyẹn ó pọ̀. ṣé kò sóò ní ẹni gbogbo àlà ń sọ ṣé kò sóò ní best ni. òun náà ni. ẹgbà sí mi lẹ́nu làlàkúkú làlà ń kọ́ kàṣàbùkù ń kọ́. mo ló fi yẹn sí làkúkú làlà ń kọ́. làkúkú làlà. àwọn nìkan lè fọ́ àgàmbàrí jẹ́ díẹ̀ lóbi kéyìn tó pọ́n kọ́lé tí Àyìnlá mi o. alhamdulillah. àwọn nìkan lọ́tẹ̀ kọ́ ibi àbá Fújì délé ni ó kọjá kí ló ṣe ó kọjá kí ló kọ Kọ́lá Wọlé Kollington ń kọrin àwọn Àyìndé mi Barrister Síkí DJ mi Àyìndé Balógun ọ̀run rẹ̀ kọlọ̀bà kó tó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ni bàbá lè ní èyí tó ń ṣe mí lè mọ̀ tó ń ṣàwọn kan náà lè mọ̀ ní o àwọn Barrister fans club wà àwọn General Kollington Àyìnlá náà wà àwọn apèrún bámbá àwọn Adésígbìn gbogbo àwọn tó ń bára wọn jayé kí lè rí sísà àwọn fáǹsì yìí. mo ti call word to order anything tó bá jọmọ́ ọ̀rọ̀ Síkírù bẹ́yàn bá sọ láì dáa níwájú mi èmi pẹ̀lú onítọ̀hún mú nǹkan lẹ̀ ní kí gbà láyéláyé kan sọ. àwọn tí ilẹ̀ pè ní àbáwọn ti Barrister náà. àwọn tèmi ni mo pè pé n gbọ́dọ̀ gbọ́ kẹ́ẹ̀kọ́ anything against àwọn people against Síkírù mọ́ against Barrister fan ẹ má kọ anything. ẹ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ti praise mi kẹ́ ẹ má praise Síkírù kó tí mo fẹ́ nìyẹn. tó bàbá ti sọ̀rọ̀ ẹ̀yin ti Barusati náà bàbá ti ní ẹ̀mọ́jà àbúrò wa mọ́ Kollington Barrister ọ̀rẹ́ ni wọ́n tí Barrister fi lọ́jọ́ náà ní pé wọ́n ṣọ̀rẹ́ dáadáa ni àwọn bá rẹni jà àwọn bá rẹni wí wọ́n ní kí àwọn Lukman Apẹ̀rún ẹ̀sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́
Adémọ́lá Adésígbìn àwọn mú ìlí Ọlátòkun àti gbogbo bá ń bá wọn ní kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó lè bá a dá kó lè bá a àbẹ́ ìpẹ̀lẹ́ sọ bẹ́ẹ̀ ni. ẹni tẹ́ ń lẹ ó ti kú ṣé ẹ tún fẹ́ palẹ̀ méjì. tá a bá lọ sí ọ̀nà Ṣàngó mo lábúrò kan bí tó ní kí n béèrè pé mo ń bọ́lẹ̀ bọ́ stop kan ní kọ́lá bàbá sẹ́yìn rẹ̀ rí ni àbí òun lè jẹ́. bó ṣe jẹ́ nìyẹn. alágbàdo lọ́hùn. lálágbàdo èyí tí mo ṣe lálágbàdo yẹn tí àwọn Àwórì tán bá máa hùwà dáadáa ni bí ìhùn tí ẹ gba ọba lọ́wọ́ wọn pé mo fẹ́ jọba alágbàdo ó yẹ kán fi ipò kan báyìí kan bùn yín kán fi dèmí pé àwọn àna mi ni èmi yóò sì jíṣẹ́ fún àwọn àna mi ni ẹ fún bàbá lóyè ńlá wọ́n sì ṣe pẹ̀lú ògo Ọlọ́run ṣẹ́yìn náà ti rìn ní ẹ̀. kí ni mo ṣẹ̀ṣẹ̀ rìn tọ́lọ̀ ti ṣe fún mi ńkọ́. Allahu orúkọ tí yóò lè parẹ́ láéláé lélẹ́yìí wàláì Kollington bus stop Kollington kọ́láwà o kọ́lá so mo mú àgbàdo yẹn popular gan. ọwọ́ ọkọ̀ tẹ́mi náà tí mò ń tọrọ fún yín ó kùn tí mò ń bí Ọlọ́run kọ́ lọ́ọ́ bá mi ṣe fún yín bàbá lójú ẹ̀mí ni wọ́n fẹ́ náà ní mẹ́fà pẹ̀lú ògo Ọlọ́run. bá fún mi mo gbà bá fún mi mo gbà. wọ́n tiẹ̀ fún yín ní pẹ̀lú ògo Ọlọ́run wọ́n fún yín pẹ̀lú ògo Ọlọ́run. àbúgbọ́n fún wọn lówó. wọ́n fún yín ẹ̀tọ́ yín ni pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yọ́ Kwara wa dìde bàbá wájú bẹ́ẹ̀ ló ti sọ́ngbà kan yín náà ẹ tákìjí bàbá agbọ̀dọ̀ fún bàbá náà ní ẹ fún wọn ní mẹ́fà bóyá ẹ máa tí ẹ wà nípò tó ga ó yá múkàrè ẹ dìde tákìjí bàbá wa Kollington Àyìnlá àwọn kan lọ sọ èmi mo sọ àtàwọn èèyàn ńlá náà bèbí Bọ́lájí bẹ́ẹ̀ lọ ti sọ ẹ jẹ́ ká ṣe kí ni ká gbìyànjú ká sáré ká rìn tí bàbá bá ní mẹ́fà náà kò tí wọ́n ṣiṣẹ́ wọ́n ní Gàmbàrí jẹ díẹ̀ lóbì kéyí tó ṣe kí ni kéyí tó bàbá ló sọ bẹ́ẹ̀ mi kọ́ ẹnu mi àgò. tó tí awáríká wo bí ọ̀rọ̀ iṣẹ́ ìṣe ń lọ onífújì pẹ̀lú ògo Ọlọ́run á túbọ̀ rí pẹ́pẹ́pẹ́ sí i ìjọ tiẹ̀ ní nǹkan tuntun tí Alhaji Kollington Àyìnlá tẹ́ ń pò pọ̀ àbí tẹ́ ti pò pọ̀ kẹ́tẹ́ káwọn èèyàn mọ̀ kí ni iṣẹ́ wo ló wà ń ta àbí wo ló ń bọ̀. èyí tí a ti pò pọ̀ sẹ́yìn ó ní mo lọ mo bọ̀ mo dé ẹ bá mi yọ̀ mo lọ mo bọ̀ mo dé Ọlọ́run ní inú ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo lọ mo bọ̀ mo dé. bàbá bọ́lẹ̀ lọ sà. mo padà mo lọ sí Amẹ́ríkà àbí London. ìyẹn jìnnà ìyẹn dẹ̀ wà tòsí ni. ó tó làbó tòsí ni ó fẹ́ jẹ́. I went on coma for 8 days. Allah wow. mo dẹ̀ padà sáyé. 8 days. 8 days ní General Hospital lásù Ìkẹjà. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ọmọ mi àtàwọn governors gbogbo ọ̀nà dá sí. àwọn gómìnà. yes. òde kejì ẹ̀ ó ní fi àbí sí Nàìjíríà pé àgàgà ọmọ Yorùbá pé ẹni tá a fẹ́ ti gó dórí àléfà o Yorùbá ká parapọ̀ ká sowọ́pọ̀ o Yorùbá ó ṣàwọn mẹ́sà ìyẹn ló jáde ìlú mẹ́rin láti ṣe. talẹ́ntẹ́ fẹ́ náà tẹ́ni. Tinubu ni. Àkànbí ọmọ Olódòdẹ. Olódòdẹ. ó mọ̀ tó fẹ́ ṣe lẹ́ẹ̀kan sí i. tó. ṣáà tẹ̀lé. òjò ń rọ̀ kò tí ì dá ẹni kò ní tó tànà òjò tó ń rọ̀ tí ò tí ì dá ẹni ò ní tó tànà ó náà ló máa lọ lẹ́ẹ̀kejì. ká máa bá lọ. ká máa bá lọ ó máa ṣe rí ìjọ ọkọ̀ Nàìjíríà ṣòro tù ká tó sọ tí yẹ àwọn Ìgbò Haúsá tàwa Yorùbá gangan. ó ń bẹ́ẹ̀ bìbà. Ọlọ́run abàtú o. Ọlọ́run abàtú. wọ́n ní tí àwọn kan tán ṣe láti bí ọdún mélòó kan pàbó ló já sí. bẹ́ẹ̀ni. ẹnìkejì ṣe pàbó ló já sí. olùlẹ̀. ẹlùkẹ́dọ̀ ṣe wọ́n lulẹ̀. olùlẹ̀ ni. ẹni tó wá débẹ̀ yìí kò tí ì lọ ọdún kan ẹ ti ń bu no. àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. àfi ká ṣe mẹ̀dọ̀ àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ó ń padà bọ̀ á da ṣáká fọkàn balẹ̀. ó máa padà dá. pẹ̀lú ògo Ọlọ́run. ní ẹ fọkàn balẹ̀. a máa gbé wálẹ̀. a máa gbé wálẹ̀. bàbá tá a bá sọ̀rọ̀ Kollington Àyìnlá títí tá a bá mẹ́nu bà Sàláwà Àbẹ̀ní àárín nǹkan náà sọ. torí pé wọ́n ní ọjà tó wọn bá ti wọ̀ òkúta ti wọnú ẹ o. òkúta wọ̀ bébí o ti ẹ̀ mọ́ ti Àmínà dáadáa àjọ lọ fásitì Ìlọrin ni. ó parí. bàbá
Akéwìjìpáyà ti Sàláwà Àbẹ̀ní bó o ní lónìí. Kò burú tọ́mọ ti wà Bẹ́ẹ̀ni. tọ́mọ ti wà mo ṣèyàwó kan fọ́mọ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ọmọ náà wá láti Amẹ́ríkà Sàláwà náà wá bẹ́ẹ̀ ó jó náwó nára kò nítorí pé òun ti wà nílé ọkọ kan Sàlámì láti kọ́kọ́ rí ká tó rí Sàláwù. Bàbá Sàlámì ló ti wà ká tó kan Sàláwù. Ó dẹ̀ ṣe dáadáa náwó jó tó ná mi lówó ṣe gbogbo ẹ̀ ṣó lè parẹ́ mọ́ ni kò lè parẹ́. Bàbá ìfẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ ọmọ dùn gan bá. Ìfẹ́ bẹ̀rẹ̀ dùn. Kàṣà. Mo dẹnu ilé ọ̀la ayé ń pọ́n mi lé o nílé Kọ́láwọlé bàbá Yusuf ó ní kí n mọ́kàn balẹ̀ mo gbọ́ bó ti wí o ẹni bá wọlé ó ti ṣoríire o Kọ́láwọlé Àyìnlá èmi ò fẹ́ gẹ̀ o. Sàláwà ló kọ́ báwọn bàbá kí lẹ́yìn wa kọ́ ń gbà náà. Bó lẹ ṣe kọ́ oríṣiríṣi ni mo fi ń pọ́n lé. Ẹ kọ́ ni bí àwọn India orin ìfẹ́ tó pọ̀. Àrèmẹ̀nẹ́ kí ni kan ọjà Sàláwà ló ń kọ́ ní ẹ̀fẹ́. Àlàkùn àṣùgbọ́n adúgbọ́lọ́ Ọlọ́run tó dókítà èṣù. Bẹ́ẹ̀ni èṣù pòfo torí ọjà tí wọ́n bá ti wọ̀ àlàáfíà ni o. Àlàáfíà ni o oyin ti wọ̀ adùn ti wọ̀. Adúpẹ́ pẹ̀lú ògo àwọn náà wọ́n túbọ̀ yàn wọ́n yàn ìjọba ti yanjú báyìí ná. Bẹ́ẹ̀ni wà ní burúkú ní bàjẹ́. Ẹ sọ ọmọ ní Síkírù. Bẹ́ẹ̀ni òun náà sọ tiẹ̀ ní Rasaki mo mọ Rasaki olórí ẹbí wa nu mo sì mọ bọ̀dá Saheed náà dáadáa mo ti mọ bọ̀dá Saheed ní tiwọn ọmọ wa sọ̀rọ̀ dòdò Aláròyé dòdò ọmọ yín Láre Balógun mo mọ̀ wọ́n dáadáa. So à ń sọ ọmọ yín lórúkọ ara wọn báwọn ṣé ọmọ yín àtọmọ bàbá ṣọ́ọ̀tì fẹ́ra wọn nígbà yẹn náà. Wọ́n fẹ́ra wọn. Ṣọ́ọ̀ṣì wà nílé wọn wà lọ́ọ̀dẹ̀ ara àbí. Wọ́n wà lọ́ọ̀dẹ̀ ara wọn. Káfílẹ̀ báwọn. So láti ọ̀dọ̀ ọ̀gá wa yányán Yọ̀sọ́lá ọmọ Akíndéjú ayé àṣekún wọn ní káfílẹ̀ àbí kí wọ́n pè bàbá ẹ ṣeun tẹ́ ẹ wá o. Ẹ ṣé o. Àmọ̀rí bá o. Iléeṣẹ́ yìí ò ní jóná o. Allahumma àmín. Òkè iléeṣẹ́ yìí máa lọ o. Allahumma àmín. Ẹ ṣé mo dúpẹ́. Allahumma àmín. So adúpẹ́ pé òkun adúpẹ́ pé ọ̀sán pápá lọ́wọ́ bàbá ṣùgbọ́n kí a tó lọ yányán Barrister mú Ebenezer Obey èyí náà mú King Sunny Adé. Sunny Adé. Bó la fi ṣe pọ̀ àárín báwọn. Bó ṣe rí náà lẹ́ fi rí báwọn yẹn. Kò sì dàbí pé àmọ́dọ́dọ̀ Ebenezer o kéwọn náà ní àmọ́dọ́dọ̀ Sunny o. Ọlọ́run ló tó bó ṣe yẹ kó rí náà ló ti rí yẹn ó ti rí bẹ́ẹ̀. Ó sì wà báwọn. Obey bàbá wa ni Sunny Adé bàbá wa ni. Kọ̀lìntì Àyìnlá bàbá wa ni. Síkírù Àyìndé bàbá wa ni. Kọ́lọ̀ bá ń forí. Wàsíù Àyìndé ńkọ́ ọmọ wa ni tó kò ní burúkú kò ní bàjẹ́ àwọn ọmọ ṣe àjọ wà bí ẹwà náà ni tó bàbá aríyín lónìí àtúrí ilé míì ẹ wá sìn wá jìnnà jòṣù gbogbo ìtókù náà pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní fi àìsàn ló gba ọlá láháúlá wàlá quwwata ìlà bílà àlàlẹ́ àti. Torí àwọn abinitúbi ni àwọn abèrè tún béèrè wọ́n ti oríṣiríṣi onífújì náà ló ti wá sí ibi tẹ́ jókòó sí wọ́n sì láwọn ti dẹ́gbẹ́ kan lẹ́ pé àwọn sí fúmànù àwọn tó ní fúkọ̀m wọ́n ní lájú ní fúkọ̀m ni pé àwọn tó jẹ́ àgbàlagbà tó ti ṣiṣẹ́ yìí dáadáa tó ti là tó ń lu dáadáa ń bẹ̀ ṣùgbọ́n tẹ́ pé àgbà ti dé àwọn máa ń nawọ́ sí wọn pé bàbá ẹgbà ẹ̀mílẹ̀ ẹ̀mú jẹun síkùn lára àwọn náà ti rí Saheed Òṣùpá àrí Tai Currency àrí Pasuma àrí Wẹ́wẹ́ àrí Màlá àrí Igwe Rẹ̀mí Àlùkò àtúndíṣẹ̀fí Àlàó àtàwọn aláwọn mìíràn tún padà wá kún wọn. Gbogbo wọn pátápátá. Ìbéèrè tèmi ni sà ṣé wọ́n nawọ́ sí yín sà. Tòótọ́ náà nawọ́. Wọ́n ṣe dáadáa. Ọwọ́ wọn yẹn ò dẹ̀ ní kò ní ṣẹ́. Allahumma àmín. Ọwọ́ wọn yẹn ò ní bàjẹ́. Àmín. Ọwọ́ wọn yẹn ò ní kán. Àmín o. Òkè lẹ́mú ń ru sí. Àmín. Òkè náà máa lọ. Allahumma àmín. Àwọn náà dàgbà. Àmín. Wọ́n á dépò àgbàlagbà. Allahumma àmín. Wọ́n á rọ́mọ lẹ́yìn ṣe bẹ́ẹ̀ fáwọn náà. Allahumma àmín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Bàbá ti ṣàdúrà ká dúpẹ́ lọ́wọ́ àti wọ́n ní ká bá ṣe wọ́n ní yín ní kéèyàn lè ṣe míì náà ni bàbá ti dúpẹ́ o. Ẹ̀yin náà pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀túwà ẹ̀mọ̀ náwó ọ̀hún sí dáadáa yóò mọ̀ da ẹ̀yin tẹ́ ẹ̀ tí darapọ̀ wọn náà Rashidi Ayinde Merengue ẹ̀ lọ darapọ̀ wọn Òbésèré ẹ̀ darapọ̀ wọn Tájú Síjàmbá ńlọrin darapọ̀ wọn Tani Abẹ́fẹ́ Àdìsá Ọ̀wàrà gbogbo yín náà ni aképe kó lè bàa dá náà ni o ẹ̀yin ní tíátà náà bẹ́ẹ̀ bá lè ṣeré náà yóò dá yóò dùn jù báyìí náà lọ gbọ́ ẹ̀yin Fẹ́mi Adébáyọ̀ Ọdúnládé Adékọ́lá ẹ̀yin náà ẹ̀kọ́ra ìjọ ẹ̀mọ́ ṣe fáwọn tí wọ́n ti tán ṣọ́nà yìí tó fi dùn ún tọ̀ tó dùn ún gbà tó dùn ún ṣe tó dùn ún lò tó àdúgbò lọ bàbá àmọ̀rí yín bá ọ pẹ̀lú ògo Ọlọ́run ẹ dàgbà dògbò bíi aráàárọ̀ ẹ sìn wá jìnnà o ẹ sìn wá jìnnà o ẹ ní kọ́ńgí lọ báyìí o òyìn tó wá kù náà àlàáfíà la tọrọ o àlàáfíà ni a sì dúpẹ́ láwọn ọmọ yẹn tó ń gbé mọ́tò bọ̀bì náà tó ń gbé sí ìdí láìpẹ́
mo rí inú mi sì dùn inú mi ni mo dúpẹ́ lọ́wọ́ wọn tó gbogbo àwọn mánéjà náà tí wọ́n ṣùgbọ́n bàbá Ibrahim àti ọ̀rẹ́ wa kejì náà àti gbogbo àwọn tí wọ́n jẹ́ mánéjì bàbá ẹ ṣé o ẹ̀yin náà ẹ mọ̀ dán ni ẹ̀wọ́ bàbá ṣe níìtì ẹ̀yin náà ẹ mọ̀ níìtì lágbára ọba Alao Rabi Adéyẹmọ Kazeem ni orúkọ tèmi ọmọ ọba ni mí bẹ́ẹ̀ bá dé lù sàárẹ̀ èmi lọ́mọ àjàlá ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjé Adéròmú ọmọ Láàmílékún olùpàkó dada ni o bó ti ṣọ̀gó ará àbáyọ̀mí ọ̀yà àdíòrì òṣàtí gbogbo ara ajíkànjé fi òbí kàn kẹ́kẹ́ òun náà ni ọ̀yà ara alájọ́ ló ń fi ojú di o bàbá dé sàárẹ̀ bàbá mi Àlàbí ń bẹ níbẹ̀ níbi tó ti ń ṣe àyè àgbàlagbà ó dàbọ̀. Oyin Mama lẹ́tọ̀ Oyin Mama lẹ́tọ̀ Oyin Mama lẹ́tọ̀ Oyin Mama lẹ́tọ̀ ẹ máa wò wá nílé ẹ máa wò wá lóko ẹ máa wò wá lájò Oyin Mama lẹ́tọ̀.